Famous TV. Click Famous TV on YouTube to subscribe to our channel. Please like, comment and share. Al-Mari'u da'ifun fil hayati wa innani. Bẹ́ẹ̀ bá lóun ya ọmọ pọ́nẹ́bọ̀n bọ́bá dé yìí tí wọ́n bá ń ja wrestling lọ́wọ́ ládùúgbò ní èèyàn wà á ká góńgó pẹ̀lú wrestling tiẹ̀ yóò máa wá wo àwọn Undertaker. Da'ifun ala da'ifin wa anta mudifun. Gbogbo ọ̀gá ni máa lé lérí. Ìlọrin yìí ẹ̀rù ọ̀rọ̀ tó máa bàyàn lọ́rin ẹni wọ́n bá ń pè pé ọ wá sọ̀rọ̀ tí ń bá ń gba máìkì tí ń bá yán fáà bẹ́ẹ̀ bá máa ro ẹni bẹ́ẹ̀ lọ ọkàn lẹ́kùn ẹ̀ ń lé pé máa ṣe kèséèdì àwọn tó ń máa sọ́jú tiẹ̀ lọ wọ́n yẹ̀yẹ́ wọn gbẹ̀yìn náà ni. Kayfa ya'ishul mayyitu fawqa thara. Bàbá wa ìmáàmù àgbà. Adamallahu hayatahu. Fún gbogbo ìlú Ìlọrin tẹ́rítírì wọn la wà yìí. Adamallahu hayatahu. Ọlọ́run bá wa pẹ̀lú bàbá. Amina. Ọlọ́run bá kẹ́ bàbá wa fàgbà tí wọ́n sùn lábẹ́kúta. Amina. Ọlọ́run bá kẹ́ bàbá wa làjí àgbà mọ̀sígbà. Amina. Ọlọ́run bá kẹ́ bàbá wa oníwàásí àgbáyé àfa àti òyìn pé ìwé ṣe tèmi ìwé ṣe tiẹ̀. Àmín. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa lágége tó ṣe pé kò síbi tẹ́ ẹ fẹ́ gbé mímọ́ gbà ẹ jarun pálù bàbá wọn. Ọlọ́run sábà wa kẹ́ wọn. Amina. Ọlọ́run bá kẹ́ bàbá lágbàjì. Àmín. Gbogbo àwọn àlùfáà lágàkà yìí bàbá wa yìí sàárọ̀ wá sí òun wá sí àgbáyé ọlọ́mọsà kẹ́ bàbá náà. Amina. Alájí àbàtà wọn ò ní sọ̀rọ̀ ṣẹ́jú méjì málà yìí sá òun ló sì pé àránṣẹ́ Ọlọ́run ọba yín gbogbo wọn bẹ wájú Ọlọ́run. Ìyá wa tí wọ́n bí àáfàá wa Barrister Jẹ̀tí Agaka ìwọ la wá bá lónìí àwọn aṣáájú rẹ̀ la wá bá àwọn tí wọ́n láyé dá ìwọ náà máa bọ̀ àwọn ní gbogbo jàmọ́ yìí wá jókòó tì. Àáfàá wa àgbà fún gbogbo àwọn Jẹ̀tí mo kí yín púpọ̀. Àáfàá Jẹ̀tí Òkodoro mo kí yín púpọ̀. Àáfàá wa àgbà alága alálàájì tọ́lọ́hún tún ní ọkàn tọ́lọ́hún tún yàn Ọlọ́run kọ́ wọ ẹ̀yìn kẹ́ ẹ mọ́ kan gá níbi iṣẹ́ tẹ́ ẹ gbà yìí. Amina. Ọlá àáfàá yín tọ́lọ́hún wẹ̀ tọ́mọ kan gá ńlọrin. Àmín. Ọlọ́run ọwọ́ ẹ̀yìn náà ẹ̀ mọ́ kan gá. Amina. Bẹ́ẹ̀ ṣe eré àbùwí iṣẹ́ tẹ́ ẹ gbà yìí. Bẹ́ẹ̀ ṣe eré àsọ̀rọ̀ iṣẹ́ tẹ́ ẹ gbà yìí. Àmọ́ Ọlọ́run wọlé àwọn tó bí yín yóò sì wọlé àáfàá yín Àlàájì àgbà. Ọlọ́run ó tún yín gòkè. Amina. Mo kí bàbá lórí òkò Khalifa mo ká àfa wa Fakaru Onímọ̀gó ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà mi bá ní máa kí yín lẹ́yọ kọ̀ọ̀kan a sì ní rí nǹkan kan wí mọ́. Bàbá wa Yakub Jẹ̀tí o ṣeun yóò ba ẹnu rẹ ọ̀ ń kọ̀ rẹ ti àfa rẹ àmọ́ orí wí tọ́ra àdúgbò rẹ ní ilé rẹ la sì wá. Kiramakumullah. Bàbá wa Yakubu Jẹ̀tí Agaka ní kí n kí yín lọ́tọ̀ ọlẹ́yìn bàbá wọn gbogbo tá a fi ṣe bàbá Ọlọ́run sì kó tì yín Ọlọ́run wà níjọ́ tán lọ́wọ́ yín. Amina. Ẹ̀yin jama pírẹsidẹ́ǹtì àwa Adabiyatul Kamaliya ń bẹ ń jòkó bírọ́dà mi àbúrò mi méjèèjì ni bírọ́dà mi ni àbúrò mi sì ni òun kàn ṣe bàǹbà ni bírọ́dà mi àbúrò mi àfa mi. Ummi ma'ama ishtu lana saki. Ajẹ́tùmọ̀ bí. Anti lati ya halwati ahawaki. Ní sáláì má kí gómìnà wa
ní Kwara wọ́n ṣe gan wọ́n kú bí wọ́n bá wà dé dáadáa tí kálukú ń gbádùn yá ọlọ́run ìwọ ló lẹ́san gómìnà dáadáa àti ìnírú wọn ọlọ́mọṣà bá wa san wọ́n lẹ́san. amiina. ìwòye àná wọn ha gbogbo wa mọ́lé wọn là gbọ́dọ̀ bóde èyí tá a dì fẹ́yìn gan gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yìí èrè wo la rí ń bẹ̀ gan. ẹ jẹ́ àfọ̀rọ̀ kúnlẹ̀ díẹ̀ náà ikú yẹn òun ti ṣú ọ̀ á kú. gbogbo àwọn tó kọ́lé jẹ́njẹ́njẹ́njẹ́njẹ́ tẹ́ ń wò àwọn dà àwa náà padà lọ náà ni a máa kí yín gbogbo ẹ̀yin tẹ́ gbé tó Kwara State dání ẹ̀san tọ́lọ́hún máa san irú yín bẹ́ẹ̀ tí ń ṣe wá dáadáa yìí àmọ́ gbádùn o kò sí wàhálà kò sí kan ọlọ́run ọba san yín lẹ́san. amiina. èyí ò ń dúró bẹ́ẹ̀. ummi mama ishtulan ansaki. bàbá wa Yakubu Jẹ̀tì ẹni ìyá rẹ̀ bá kú ẹ wí fún pé iná jó ọ. ummi mama ishtulan ansaki. ẹ̀yìn bá ní ìyá láyé kó máa dára tó bá wù kó fò òkè kó fò sọ́tún kó fò sósì wọ́n pe àwọn alájà ń bẹ nílé alájà ọ̀sọ́ tẹ̀sùbá lẹ̀ Barrister Jẹ̀tì ìyá tó mú tẹ̀sùbá ni lọ́wọ́ tí gbogbo nǹkan fi ń ṣe yìn ìyá òun bẹ nínú lẹ́lẹ̀ báyìí àwa ń bẹ lábẹ́ tẹ́ǹtì nítorí bòógì. àwọn tilẹ̀tì yà haliwati. ẹ má gbàgbé ìyá òun. àhàwákì àwọn tilẹ̀tì yà haliwati àhàwákì. ìyá ni ìyá rẹ ni ìyá tó bí Agaka àfàwọn Agaka tá a wá dúró tì tá a wá pé tì tagaka bá wáyìn tọ́wálé mi Lájíkòbí yóò wá kásọ̀ mi Agaka ó tún wá kó tìyá mi. La ilaha illallah. ẹni ọba ti kú làkúrọ́ mọ́ yóò kó aṣọ tèmi yóò sì kó aṣọ ìyá mi yóò sì fọ̀ yóò sì lọ bàbá tún wá gbé mi dé yìí ni òòrí pọ̀ fọ̀ yìí mọ́ ni tún gbé padà lọ òun náà ló dúró yìí ọlọ́run sì mọ tí ń wí òun ni tí ń bá ń ṣàdúrà máa wá sọ fún pé ọ̀wù gbogbo oore yòówù tó lè rí o tí ì rí nǹkan kan kò tí ì rí nǹkan kan. ummi rabi'ul amri ya ala nisa. gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìyá láyé tẹ́ bá tọ́jú wọn ẹ lè pàdé ọlọ́run dáadáa. eri ibu lọ bá ọmọ tó bá ìyá rẹ̀ láyé ó sì bá bàbá rẹ̀ ó tún wá díjọ́ àlìkíyàmọ̀ wá wọná dọ́bù nínú tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run nù. ummi rabi'ul amri ya ala nisa. àfàwà Alhaji Mas'ud Al-Adabi bẹ́ẹ̀ yẹn bá ìyá rẹ̀ láyé tí ó bá pàdé àánú ọlọ́run afẹ́ lè sọ pé bàbá ní àtúkalẹ̀ dáadáa ẹni ní ó ṣòfò láyé ni. ma taba aishi fi duna laulaki. ìyá ni fẹ́ jẹun ó wá wò pé ìyẹn dáadáa tí wọ́n gbé wọ́yà àti ẹran adìẹ yìí jẹ́ ń gbé kalẹ̀ fún Gani. Rama lọ́ba ń rekú wá ń bẹ̀ ní àtẹ̀kọ́ bọ̀dá yín ni ó jẹ ilé yìí torí pé oúnjẹ ní da ìyá wa fi lẹ̀ fọmọ. gbogbo títọ́jú tẹ̀yìn ń tọ́jú ìyá ẹ̀ ń tọ́jú kẹ́ ẹ lè gbẹ̀yìn wọn ni àwọn ọmọ òbí ọmọ wa tọ́jú ọmọ torí pé kọ́mọ ó lè sìn. ma taba aishi fi duna laulaki. bẹ́ẹ̀ bá wá ń wẹ̀yìn bó lẹ́yìn ti rí èèyàn máa mọ̀ pé ọlọ́run ọgbàbọ̀ ọ̀yá bó lẹ́yìn ti rí inú ilé báyìí ọlọ́run gbàbọ̀ bàbá wọn torí pé látara àwọn ọmọ láti mọ̀ mọ̀ pé ọlọ́run gbà bẹ́ẹ̀ bá ń wò mí dáadáa yọ mọ̀ pé ọlọ́run gbàbọ̀ Alhaji Musa. ma taba aishi fi duna laulaki. wọ́n sọ fún bọ̀dá mi Sani Adélọ́dún mo ní inú kan náà láti jọ jáde wá ojú ọmúlẹ̀ ni mo gbà á àmọ́ má gbàgbé máa fa tẹ̀sùbá ọ̀nàwó lórí ìyá rẹ̀ ó ṣe dáadáa lórí ìyá rẹ̀ èmi ò lówó ńjọ́ náà lọ́hùn àmì bá pe oògùn ní 500 àwọn àǹtí wa ojú ọmọ àti wọn pé sàátù wa lọ gbé ìbàdí lọ́dún ni ma ní ẹ dákun ẹ múwèé wá ẹ sà oògùn yìí wọn ní 500 ní òun náà ó sì wọ́dúró àwà alówó ni gbogbo tọ́jú tá à ń tọ́jú rẹ̀ èmi rẹ̀ ń jọ́ náà ká lè sin ìyá tó bí wa ni. ma taba aishi fi duna laulaki. wọ́n tọ́ ń jẹ wọ́n tí ìyá rẹ̀ ń jẹ wá sọ tí wọ́n ń wọ̀ wo bàtà tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ wá ago tó so mọ́wọ́ wá lọ wọ àwọn alájà ńlẹ̀ bọ́ bá ti wò wọ́n tí wọ́n náà rí pé nafsul amara
wà nafsul lawama àwọn méjèèjì ń bẹ lára ẹ̀dá wọ́n sì ń jọ ń ṣiṣẹ́ pọ̀ ni bọ́ ọba ṣe ń tí ọ̀dà tán ẹ̀rí nafsul lawama òun ó sì dé yóò sì máa bọ́ sọ̀rọ̀ èyí tẹ́yìn ń pè ní guilty conscience èyí tó ṣe yóò dáa ohun tí wọ́n ń jẹ ohun táwọn alájà ń jẹ oṣù 9 lè lóyún rẹ̀ wàásọ tí wọ́n wọ̀ wàásọ tí ń bẹ lára àwọn alájà kí wọ́n máa wá júwe ìyá tiẹ̀ láàrin wọn pé sáwọn alájà tí wọ́n bí bọ̀dá kìíní àǹkárá ọwọ́ ni ti fẹ́ parí lára aṣọ àǹkárá ni ìyá tiẹ̀ nu. ما طاب عيشي في الدنا لولاك. gbogbo ẹ̀yin àlùfáà lẹ́ ń bẹ́ ń jòkó yìí ọlọ́wọ́n sọ̀rọ̀ ya ń kéke kò sì sọ̀rọ̀ bàbá ń kéke bàbá mi ń bẹ́ ń kára nísìnyí nítorí kí làwọn ọmọ mi ò jẹ bàbá mi ń bẹ́ ń so ẹran nítorí kí làwọn ọmọ mi ò jẹ bàbá mi ń bẹ́ ń sọ nítorí kí làwọn ọmọ mi ò jẹ ìyá mi ń bẹ́ ń kọ̀dí ń bẹ̀ ń ọ̀dà lẹ́kọ̀tọ̀ kú ń bẹ̀ ó tún tan jàǹgó tì í ké sísè wọn bá a máa kun ti ń ta kí ẹ lọ bẹ jẹ mélòó lòun fẹ́ jẹ mọ́. هذا لسان أنفادي ناتق روحي وقلبي يا حنون فداكي. Agaka ọ wá wọnú yàrá àwọn alájà nísìnyí ọ wá rí i pé ló fìfo lọ́ọ̀bà wọ́n bọ̀ abá yàrá èmi àti ẹ̀ náà ló fìfo ńjọ́ kan wọ́n ní àwọn alájì yàrá wọn ní Allahu Akbar. ọmọ gbogbo yẹn ń kí àfa wa Ọláyíwọlá Abdulsalam ọkọ Ìdáyà alimọ̀ríkàsí mọ̀ríkàsí ni ọbọ̀ àdàbí lọ́wọ́. Ruhi wa qalbi. ẹ̀yin tẹ́ ń dárúgúdú lẹ̀ láàrin wa kò ní yẹ yín. Ya hanuna fidaki. bàbá alájà gbọ́ báṣẹ́ àdámájà. Ruhi wa qalbi ya hanuna fidaki. ẹ̀rí Abdulsalam ó tún wá ọba òfin Ajímọ̀ṣúdì lọ́ọ̀kan báyìí ọba òfin Ajímọ̀ṣúdì alágàlálàjì àdàbíyànú mọ̀rẹ́kàsí ni ẹ̀yin tẹ́ ń wá wòrowòro torí pé ẹ fẹ́ hàn láyé tẹ́ ẹ dàwùjọ wa rú báyìí kò ní yẹ yín. Ruhi wa qalbi. níbo ajẹ́tùmọ̀ bí ẹsẹ̀ bí ọ̀rọ̀ ìsọkúsọ òun lèyàn ti hàn ni bó o ti hàn bí ìsọkúsọ òun bẹ́ẹ̀ náà lọ́ọ́ jábọ́ lórí ìsọkúsọ. Ya hanuna fidaki. ń bọ̀ àwẹ̀ ń kalẹ̀kùn bọ̀ díẹ̀díẹ̀ nísìn àti ìtumọ̀ ń ta gbọ́ bọ́yẹ́ lómi ó tún pé ẹ wá o ẹni ọba mú kọ bàbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá mú kọ bàbà kọ láwẹ̀ eré yín dàrú ni. ń bọ́ lẹ́wàá tí a lọ lójú ọ̀nà kéwì yìí báyìí ìwíkúwí sì wá gba gbogbo eré kíní àwọn èèyàn wá ríran mi wò mọ́ láyé ìran àwa láàfin àwọn wá ń wò lérí Facebook. Subhanallah. wọn ò wòran kankan mọ́ ìran àwa ni wọ́n ń wò ebí àwọn àfáàlà jókòó tí wọ̀nyí àwọn àfáàlà ń ṣàdúrà fún yìí àwọn kan wọ́n lọ yìí gbogbo ntàwọn babalágége babalájí àgbà babalágbàjì baba àgbárígidó ma gbogbo wọn pátá gbogbo tí wọ́n wí àwọn mádàmá sì gbé kéwù sí tání bọ̀ wọ́n sì ń tu wọ́n sì yọ spanner wọ́n yọ spanner jàǹnàmà wọ́n sì fi ń tú ọ̀rọ̀ wọn wọ́n sì ń pé bẹ́ẹ̀ kọ́ mọ́ bóla wa ń lọ irú jòkó iná lèyàn ti sọ gbogbo orú ọ̀rọ̀ báyìí. Wa inni la akhaful mauta lakin. àfa Murtada Agaka àfa lèmi ọ̀páyà kú. Yukhawwifuni alladhi ba'da al-mamati. ẹ̀yin àfa tẹ̀ ń bẹ́ ń jòkó lẹ̀ ẹ̀ rí ìpáyà kú àfa àwọn oníwíbẹ̀ o èmi bẹ̀rù ẹ o ọlọ́run ọ̀fẹ́ rọ. Wa inni la akhaful mauta lakin. àwọn ní mọ̀ bẹ̀rù kú mọ lọ bí sàárè bàbá kínní wọ́n ju bẹ́ẹ̀ náà ni òun nìkan náà ní kálukú wá padà ni aláǹsìn òkú lọ́wọ́ òjò sì ń rọ̀ ẹ̀yin tẹ́ ẹ wá ayé mọ́wọ́ ẹ̀ ń ṣera yín alọ́bí tẹ́ wọ́n ń sin òkú lọ́wọ́ òjò wá dé àwa gbé òkú sínú sàárè àwọn tó lè dúró òjò ń pamọ́ bẹ́ẹ̀ bá ti ń tu pákó nígbà tí ó ṣe máa sin tán kálukú fẹ́ máa lọ àwọn kan tẹ sàárè kan ó jìn omi ń bẹ nú ẹ̀ báyìí òkú tí wọ́n sin bẹ́ẹ̀ ó sì léfò sínú omi ń bẹ. wọ́n ní. ń bọ̀ àwọn náà ti lo ayé tí wọ́n ń bọ̀ kàkàkà tán pé yìí senator. Yeah, you are welcome to this august occasion, Mr. President. Eri yín dàrú ṣé ìtọ́lọ̀ ni ẹ wá ṣe láyé nu. Wọ́n ní la khaful mauta lakin. Ebe ń gbọ́ dáwùlà nábì ẹ wọ́n bá nábì ṣe lo ayé ni. Sallallahu alayhi wa sallam. Ẹ wọ́n bá nábì ti lo ayé anábì dààmú torí àwa táwa ń bọ̀ lẹ́yìn wọ̀nyí.
anabi ọmọ lo iPhone 14 ẹ̀yin tẹ́ ń gbé anabi gbogbo yìí tẹ́ ń ṣe wọn anabi ò ṣe sọ la iPhone 14 ṣé wọn anabi tẹ́ táyà sì sínú ilé rẹ̀ ẹ̀yin tẹ́ bá kọ́ sí anabi tán ẹ yọ̀dá gbogbo wọn nìna wọ́n máa pa yàrá yín bọ́tọ̀ a wà pé àwọn ilé wa kọ́ anabi tán yányán bẹ́ẹ̀ bá ń lọ yà yín sí pólì ẹ máa rìn sẹ́ lọ àbí kẹ́ ẹ wá kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ gùn gbogbo wa ń fọlá nàbì jẹun ni. yukhawwifuni alladhi ba'da al-mamati wa inna al-qabra. afa Murtada Agaka. fi. afa ń bọ̀ ajẹ́túmọ̀ bí. akramakallah. ọ̀dọ̀ afa rẹ lọ wà. hayakumullah. ọlọ́run wọlá gbogbo bíi tẹ́mi àti Agaka jọ kiriki láyé òní tẹ̀rì. amiina. Ó yẹ kó jókòó ni àmọ́ ìwọ àfa sọmọ kéwú kò gbọdọ̀ jókòó ṣé àmọ́ pé òun la wá bá àbí kó dúró báwọn torí pálí barika ò tó gbóra wọn sí Ọlọ́run ti ṣe nu ó lè náà máa ṣàdúrà fọmọ ẹ àní bá yànnà àwọn ìyẹn Ọlọ́run jẹ́wọ́ náà pàfẹ́tì kó tó dáa fún wọ́jú tòun lọ. eríṣiríṣi ẹgbẹ́ la sì ní láyé àwọn èèyàn náà wọ́n ń ṣe ẹgbẹ́ oṣù ń bẹ ẹgbẹ́ eléré ń bẹ ẹgbẹ́ ọ̀rẹ́sì ń bẹ ẹgbẹ́ ẹlẹ́wà ń bẹ ẹgbẹ́ ẹ̀wọ̀ ọkọ̀ wa kú òun náà ń bẹ ayé kan yìí náà ní gọ́ọ̀mẹ̀ntì kan làwọn náà Ọlọ́run sì fọwọ́ lẹ́rẹ́nsà sí ìwò kálukú pé ẹ sàkú. La ilaha illallah. ìyá wa la àrímọ̀ ìyá Agaka. fa innal qabra fi aishu fardan. bọ́mọ bá wo wàhálà ìyá àwọn lórí ìhun díndín oṣù mẹ́sàn-án tí wọ́n lóyún èèyàn tí wọ́n rú yẹn káàkiri bọ́mọ bá wo wàhálà bàbá rẹ̀ lórí rẹ̀ wọ́n talẹ̀ torí kó lè bá bẹ́gbẹ́ pé ọ lọ poli ọ fẹ́ ṣe PhD ọ fẹ́ gba master ẹ̀rí bàbá wa jẹ́ tínú rìn barista kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ńgbà ọba ya ó tún lè dádájọ́ a tún máa rúkú fóun náà ká tó wọnú kóòtù. èmi ò sì rú ẹni ó lè rúkú fún wọn báyìí tí wọ́n wò bẹ̀ wọ́n sá mọ̀ kan tí wọ́n kọ lọ ni àmọ́ wọn ò bí ọdẹ kọ́ mọ̀ sí báyìí bọ́ bá ní ìrùn ọmọ ọ̀la ó kì í ti kóòtù. fa innal qabra fi aishu fardan. àfàjẹ́ tí mo bí torí kí n lè bá a tètè sọ kínní ilẹ̀ ìyá tiwa ló kú àwa là ń sòkú lónìí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Agaka oku ara fẹ́ra kù. bismillahir rahmanir rahim. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن. ووصينا الإنسان بوالديه. Ọlọ́run láti sàsọ́ọ̀lẹ̀ fọmọ Ànábì Ádámà ìwé èèyàn a kì ọ́ ń lọ nípa àwọn ìyá rẹ̀ èéṣe bó ló ti ṣe wọ́n bó ọjà àfa bó ọjọ́ lówó bó ọjọ́ lọ́lá ọ̀bátẹ́gùn wá eléri gbogbo àfa ayé pátá táwọn ọmọ akéwì ẹ̀ tún ń jẹ́ lérí àfa fún gbogbo ayé òun là Ànábì Muhammad. ووصينا wọ́n bí ni bí wọ́n ti bá wa àwọn náà wọ́n bóun ìbílẹ̀ wa yàtọ̀ Ọlọ́run la kìlọ̀ fún yàn nípa àwọn tó bí ìyá rẹ̀ ṣe wàhálà púpọ̀ gbogbo tó dúró ń gbà yà wọn tá a fi ranjú lọ́ọ́ fẹ́ wọn ìwọ náà lọ́ọ́ fà á fìn ọwọ́ adìkọ́ àwọn aláàjì ń wá mi gbogbo àwọn bàbá wa kan bẹ gbogbo bí wọ́n ti ń ṣiṣẹ́ sífáwù eléwédú àmọ́ pé ẹlẹ́ha rábí ẹlẹ́rìn ẹgbẹ́ àwọn bàbá ni ọ̀jáwọ́ wọ́n tún wá lọ hafìlà tí wọ́n báyìí àwọn alájà sì ń bẹ ńlẹ̀ ó lẹ́yìn ló ṣe wọn níwájú Ọlọ́run àmọ́ bí ó ti yanjú ọ̀rọ̀ yìí. ووصينا الإنسان بوالديه. àwáyé àwa kú a kú ni a sì tán gbogbo ń ta dìmọ́wọ́ ni ipò sì gbà báyìí a sì àyàwó lẹ̀ báyìí ẹ wojọ́ wọn bímọ bó ti ṣe nǹkan ni ó di báyìí ni àsokò nǹkan wa ntó kó wa ló dì mọ́wọ́ èmi náà fẹ́ jẹ́ báyìí mo fẹ́ rí báyìí mo fẹ́ wà báyìí mo fẹ́ kí n mọ bọ̀kílì ọmọ ọ̀rọ̀ ó di nǹkan mọ́wọ́ báyìí bàbá wa kú tán ẹ̀ rí àwa sọ wọ́n báyìí. وفي بسطها عند الممات إشارة. ajẹ́tùmọ̀ bí. ألا فانظروني
قد خرجت بلا شيء ẹ̀yin àfẹ́ ìdàkùn ẹ̀kùn sí. ألا فانظروني قد خرجت بلا شيء. mo kọ́lé mẹ́fà sí táǹkẹ̀ àwọn bàbá ilé mansion nílé mi ládùúgbò wa ní tí mo kan lẹ́kọ̀ọ́sẹ̀ ní tó fi kàn án gbogbo ẹ̀ padà dahoro ni. وفي بسطها عند الممات إشارة. bàbá wa kú tán àwa yàwó nílẹ̀ ìyàwó tá a wá yàwó ní wọ́n ń tọ́ka sí nǹkan kan àgàkà kí ni wọ́n ń tọ́ka sí. ألا فانظروني قد خرجت بلا شيء. ẹ wo mi ẹ̀yin tẹ́ ń wẹ̀ mí ẹ̀yin tẹ́ ń gbẹ́ sàárè ẹ̀yin tẹ́ ń wọ̀n káfíńtà tí ń rẹ́ pákó ẹni ọ̀ràn sọ kú mi. òpin aṣọ láyé ni aṣọ kú mo ti rán kalẹ̀ méjì mu ni mo sì fi bọ́ wà àwọn ọmọ ẹ má jẹ́ wọn máa lọ dá tẹ́lọ̀ kan láàmú aṣọ kú mi bẹ ní òun ni ní bá sì ń tẹ́ra fún wọn sọ̀kanú báàgì àyíbá máa lè tán ojú ọ̀nà ẹ fi wé mi. gbogbo ẹ̀yin tẹ́ kọ́lé tẹ́ kọ́ sàárè yín síbẹ̀ èyí sì ẹ gbàgbé ikú ni àwọn ará bí ni wọ́n ń lọ yìí lẹ́yìn ọlọ́run àwọn lọ́kàn. ألا فانظروني قد خرجت بلا شيء. ẹ̀yin náà wí bẹ́ẹ̀. ألا فانظروني قد خرجت بلا شيء. ikú ṣeun bàbá Sàràkí ilé wo ni ọkọ wọ́bọ̀ ńlọrin ẹ sọ bàbá fọtẹ̀kùn lókù bàbá Sàràkí bí ó ti dún náà ni ìwọ ló kọrin yẹn ṣọ́ọ̀tì lọ Mẹ́kà ó dàbí ó máa lọ àjì ṣé ọlọ́mọ tó máa tẹ̀kẹ̀ mo ní òun àtọ́mọ̀ ẹ̀ náà máa lọ. La ilaha illallah. ọ parí. ألا ọkọ̀ ọbọ̀ gbogbo lé lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú dáadáa n bò wọ́kọ̀ wọ́bọ̀ ládùúgbò yín tẹ̀lé bọ́lọ́hún ti ṣe ọ́ ọ̀ràn ti kú ni a sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ bọ̀ bá sí mọ́ ojú gan wọn ti ń sọ bá a bá ń rìfáàsì bọ̀ tó a bá joyè kan tó jẹ bọ́yọ̀ jẹ sínétọ̀ jẹ gbogbo tí wọ́n ń jẹ ni ọ wá ṣe dáadáa sádùúgbò àwọn ọmọ àdúgbò wọn láre wọn dọ́dọ̀ rẹ ti géètì bọ́ a bá ń rìfáàsì bọ̀ ládùúgbò wọn ni gẹ́nẹ́ ẹ má sọ fún wọn pé tẹ́ǹtì ìdúró mbẹ́ yes ẹ má bọ̀ wọn lọ bá gbọ́ pa yóò dúró wọn sì lọ́ọ́ pàdé ẹlòmí ẹni sùrùsà ẹjẹ awẹ́ni tó ní mọ́tò yìí kẹlẹ̀ bá páàkì mọ́lẹ̀ dáadáa tó ṣe ni. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ ń pò bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa ikú ń bọ̀ á gba ọlá lọ́wọ́ yín. gbogbo ẹ̀yin onípò yányán ní Ìlọrin ọmọ Ìlọrin ni ọmọ bòmí náà ni ọwọ́ láti gbóná ọwọ́ láti everywhere Kaba ló ti wá ní Kogi ló ti wá ní. ṣé ẹ dipò mú ní Kwara State náà bẹ́ẹ̀ bá ṣe dáadáa fọmọ Ìlọrin ikú ọjà ọlágbàlùmọ̀ yín lọ́wọ́ ń gbọ̀ báyà ó ti jẹ́ àgbà máwọn kan lọ́wọ́ bàbá ara kú ni bàbá Sàràkí ọ̀ra kú Bukola ó pé yes àyà ná báńkì tí ọ̀gbẹ́ni ẹ̀ ní lọ. La ilaha illallah. ó kú Abiola international man olówó ní gbogbo àwọn àtàwọn bàbá òun àtàwọn Àbáṣà àwọn jọ ṣe mítìnì àtàbáṣà àwọn jẹ apple Abiola babẹrẹ wọn gùn ní àmọ́ tí wọ́n gùn àwọn dà ikú já ọ lágbà lọ́wọ́ wọn yóò já ìdí àgbọnnu ọkùnrin márùn ó ṣèjọba àgbàgbé ẹ̀ ó kú tán àgbàgbé à ń ṣàdúrà fún ṣé báwọn bá wọn ni bá wà ń bẹ ni ẹ ṣe Nàìjíríà bẹ́ẹ̀ ti ṣe yìí. ووصينا الإنسان بوالديه. gbogbo ẹni wá yẹn ó mú yín dání a kìlọ̀ fún èèyàn pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì tọ́jú wọn. dókítà kan bẹ dókítà Suleiman ọlọ́njọ́ dáa fún ọkọ̀lé sọ́nà pipeline. mo wá wá lọ ìyá rẹ̀ kúnjọ́ náà yàrá tiẹ̀ ní yàrá ìyá rẹ̀ ní. àwọn ìyàwó ń bẹ lọ́hùn ìyàwó kan náà lóní ọmọlé aláyà ní ìyàwó rẹ̀. ó wá ní ìyàwó mi àkọ́kọ́ nù mo fẹ́ lọ kí wọn tọ́ba wa yọjú sáwọn màmá ọ̀sán làwọn afa màmá wa ní àkàbí ó ti yá adé ilẹ̀ ti sún náà nù àgbàlagbà ti dé ó lóun ò lè fi wọ́n lè fẹ́ nìkan òun lòun mọ tọ́jú nǹkan òun tẹ́mi rẹ̀ ó fi bọ́. ìwọ wa mú ọgbàgbé ọjọ́ òbí tí kuranu wí ọgbàgbé wàhálà tí yà á ṣe ọwọ́ agbéyàwó rẹ̀ ogbe iléyà rẹ̀ lérí. alájà máa kó pòǹbí fún yín ẹ̀ ń wàhálà ọmọ yìí púpọ̀ wàhálà wọn wàhálà rẹ̀ ọmọ kúnlẹ̀ fún ìyàwó rẹ̀ lórí pé nfàlùkùrá níbi ọ̀dà òun ló bí mi mo sáfọ̀ lọ́hùn bí ọ
gbogbo tí wọ́n bá sọ èmi ni wọ́n máa fi àwọn ọmọ rẹ̀ yóò lálùbáríkà àmọ́ no màá kó kúrò nbí màá lọ apartment ní Sango lágíríkì wọ́n bá wa lọ ń kọ́sọ̀ òní tán. ولا تفضل عليها زوجة أبدا. ọ gbọ́dọ̀ gbọ́lá fún ìyàwó rẹ̀ ju ìyá rẹ̀ lọ. ìyá òun ló bí ọ òun lọ kọ́kọ́ rí màmá ń wá tún dá wákà kéwù àsìbí rọ̀bì yálàlá máa fi kálbẹ̀ khairullah ọmọ ń wí láti kékeré ìyá rẹ̀ ní ń kéwù ní onítẹ̀mí máa kọ fún ní nkọ̀ ọ̀hún ìyá rẹ̀ nù. wàhálì dọ́tíkà. àwọn tòní tá a fẹ́ àwọn pangana tá a kó lé wọ̀nyí àwọn olórin ká tí wọ́n kọ́ fọ́ àfi máa jẹ kán mú mi ìwọ ni wọ́n kọ́ mú. wàhálì dọ́tíkà bí sani wà tẹ̀rìbìyàtì àtàstàwáyìtà. ẹ dákun ẹ̀yin jama ẹ dákun ẹjọ́ dọwọ́ wa àyà kan yìí tuntun sọ máìkì lẹ́ni. bàbá wa Yakubu Jẹ̀tí ilé dọwọ́ yín ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ tí mú lọ́wọ́ bọ̀ ọlọ́run ò ní dá yín dá bùkátà yín. àmín. hamalati ummu wahanan ala wahanin. pẹ̀lú àárẹ̀ pẹ̀lú àǹtutọ́ pẹ̀lú àǹbì yẹn bá jẹ́ gbẹ̀ngbẹ̀n nìkan wọ́n sì tún bì í torí ìwọ tó ń bẹ́ ń kun ẹ̀tọ́ fẹ́ wáyé. wà fi sọ́ọ́. àgàgà gbogbo yòówù tó lè tọ́jú ya ọ̀tọ̀ nkankan èyí tó ọmọ wa tọ́ gan lọ́wọ́ àṣẹlẹ̀ yìí ẹ gbọ́dọ̀ gbàgbé ìyá ni ń bẹ nínú sàárè báyìí báwa bá wọlé nísìnyẹn lọ́ọ́ tán yé sí inú ẹni ọba ní ẹni tí ó sì tán fáànù yíbò ẹ̀yin yíbò àdúgbò níyẹn má bínú àwọn yẹn máa wí ni wọ́n ní fóònù ẹ̀yẹ lágídí bíi fáànù yín ńgbòsí pẹ́yìn náà tó gbọ́ ẹ̀kọ́ mọ́ra wọn ló ní ìsàlẹ̀ kó wá fún wa èyí tí ó tán fáànù èyí tí ó sì wíńdò mẹ́rẹ̀ ní kalẹ̀ pé torí kátẹ́gùn ò lè bá wọlé àgàgà ìyá wa ń bẹ́ ń bẹ́ agbé wọn sí kò sí wíńdò ìyá ń bẹ́ ń bẹ́ agbé wọn sí kò sí rọ́ọ̀gì ìyá ń bẹ́ ń bẹ́ agbé wọn sí kò sí ṣíà báwa náà ó ti tọ́ síbẹ̀ ńjọ́ kan ọlọ́run wá ní wọ́n ọmọ ohun tí mo bí kalẹ̀ ni. wà fi sọ́ọ̀lùhù fi àmẹ́ni. ìgbà yà ó tún wá bí ọ tán ó tún wá mú yàn àmẹ́ni ọdún méjì 2 years or more ọmọ mi ò dá pẹ̀lú ọyàn ọfààfà ọdún mẹ́ta ni wọ́n ń gbé gbọ̀yàn lẹ́nu ọmọ yìí ó ní mi bá gbà mo ti gbà rí lọ́sẹ̀ méjì ń rù ni wọ́n kò sì máa po nǹkan mẹ́kọ̀ọ́ fún ẹyin sínú ẹ̀ fún la ìlà ìwọ ló wá di sínétọ̀ ìwọ ló wá dọ̀nà rébù ọ̀nkọ́lé kábíyèyé kí ló ṣe fún ya ni bí àtẹ̀mí náà bá ń bẹ láyé lónìí ni bàbá lóun wọ́n jẹ màálù ṣe ń pè wọ́n mú wá nísìn kí wọ́n sì máa pa nísìn èwo lẹ fẹ́ jẹ́ ń bẹ́ àlájà àmọ́ kú jẹ́ àgbà lọ́wọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ láyé tẹ́ ní ìyàláyé ha bẹ́ẹ̀ bá tọ́jú wọn ṣàgbákò wájú ọlọ́njọ́ kìáma àgàgà mo kí ọ kú àrùsọ Barrister Jẹ̀tí mo kí yín ẹ kú àrùsọ mo kí yín ẹ kú àrùsọ ó tún wá mú yàn ní fọdún méjì ń gbá ya wọn. ani shukurli waliwalidayka ilayal masiru. ani shukurli ẹ dúpẹ́ ẹ ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run ni Ọlọ́run wa ni ani shukurli ẹ ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run ni. waliwalidayka dúpẹ́ fáwọn ìyá rẹ tó bí ọ àti bàbá rẹ tó bí ọ. ilayal. ọmọ mi bá jí láàárọ̀ tó kírun tán ń lọ bí sàárè ìyá rẹ àti bàbá rẹ nù. bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalidi walam yulad walam yakun lahu kufuwan ahad. Ọlọ́run bàbá mi ni ìyá mi ni bàmúládé lọ bá wọn yọsẹsẹ wàá wọlé wa. ebi ń gbà tó o dé tẹ́ ilé gbogbo wa tá a lọ gbẹ̀yìn ebọ́ páàkì ni ńbẹ̀ ló ti sáná sí sìgá ọwọ́ sípì làzẹ́rẹ́ sítì Senabu bá mi ń bẹ̀ mọ wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ báyìí àmọ́ kọ́ bá mi ní ibi tá a máa ń pàdé ìtẹ́ta padà gbé wọn náà wá. ani shukurli waliwalidayka ilayal masiru. ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run waliwalidayka dúpẹ́ fáwọn tó bí ọ méjèèjì ilayal masiru ọ̀dọ̀ mi lẹ́ẹ̀ máa ń padà bọ̀ bí n ti ń wò yín nú ayé tẹ̀ ń dára tó wù yín ni ẹ padà bọ̀ lọ́dọ̀ mi yóò kémi rẹ̀ nínú kòtò ni kótó wa kan gbangba wájú èmi Ọlọ́run
ẹ wọlọ́n ọmọ ni wọ̀ ya mi èyí ṣe tẹ́ ẹ̀ máa wá wò wá lóru bí tètè sọ máìkì lẹ́nu èmi èyí tí sùn jọ́ mi tẹ́ ẹ̀ wá lóru tẹ́ ẹ̀ sí ilẹ̀kùn yàrá wa báyìí ẹ̀ tànná ẹ̀ máa wá wò wá ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ ni ní tí n fi ń wá ń wò yín ń ṣe wá sí fúnra mi jọ tí ì ní rí yín mọ́tẹ́yìn náà ò ní rí mi mọ́ Àgàkà ìyá lọ́nu gbogbo ẹni tí ń túfọ̀ èèyàn wọ́n bọ̀ wá túfọ̀ àwa náà jọ kan. nìdáhùn lè máa ti nìdáhùn náà. bí ìyá tó bí àfàwà Murtala Àgàkà ti jẹ́ pé kún àwa náà ń bọ̀ wá jẹ́ tiwa déètì láàmà. fakulu náà sáfà yùnìá. gbogbo ẹni tí máa pè é lórí fóònù ẹ ló ẹ gbọ́ tó ṣẹlẹ̀ ni wọ́n làfa kìíní kú nísìn ẹnjọ́ kan wọ́n pè lẹ́yìn tiẹ̀ náà ẹ ló lágbájá náà kú nísìn. wàkúlù bákẹ́ sáfà yóbùkà. gbogbo àwọn afáàn kí kọ̀mọ́ndà lọ́ọ́ kí Alhaji Masaudi alága mọ́kànù. gbogbo ẹni tí ń túfọ̀ èèyàn wọn bá wa túfọ̀ àwa náà ẹnjọ́ kan dùn tèmi yìí náà bóyá wà sí kan nífẹ̀ẹ́ lọ àwọn máa retí mi wọ́n wà dé gírìrì ẹjọ́ ẹ dàmú Alhaji ni àwọn olókùtù gbogbo àwọn arékò ń retí báyìí bí ọba rí lẹ̀kílẹ̀ ọmọ ọ̀rọ̀ tí ò yé ẹni tí ọba dá ló wọ́n wá gé ọlọ́mọbìnrin jì wọ́n wẹ̀ wọ́n lọ́wọ́ nù lé. wàkúlù bákẹ́ sáfà yóbùkà. gbogbo ẹni tí ń sun gbogbo yé ìyá mi o bàbá mi o ọ̀rẹ́ mi o èèyàn dáadáa ọ̀rẹ́ bí ọmọ ìyá á sunkún tiẹ̀ náà. wàkúlù hàfìrín fẹsẹ̀ yóò fẹ́rù lẹ́wọ̀ gàdán. gbogbo ẹni tí máa gbẹ́ sàárè àwọn kan bẹ wọ́n máa sàárè gbẹ́ púpọ̀ ọlọ́wọ́n fún àlùjànnà náà san yín lẹ́san àwọn ni wọ́n gbẹ́ sàárè wọ́n gbẹ́ wọ́n ha dáadáa á gbẹ́ tiẹ̀ náà. wàkúlù gàsílìn. gbogbo ẹni tí máa wẹ̀ kú. fẹsẹ̀ yóò sẹ́lù gàdán. à ń bọ̀ wá wẹ̀ wọ́n náà lọ́la tiẹ̀. wàkúlù làkìní. gbogbo ẹni tí máa ń nu òkú lẹ́nu pé ẹ dákun ẹ jẹ́ tẹlikínù ni ẹ dákun ẹ dúró ti àfa kìíní ní kó ṣáájú wa àwọn kan ní ó ṣe tiẹ̀ náà ń bọ̀ báyà. lẹ́ànà limauta gáyàtú kulẹ̀ hayé. gbogbo mo lè gòkè mo lè sọ mo lè bẹ́ mo lè fò mo lè ikú lòpin wa. fàbí isa manihamu duniya. síọ̀ ẹni tó ṣe pé gbogbo èrò rẹ̀ láyé ayé àwọn kan lágbàpọ̀ fún wọn yìí àfáwọn kátìbí àwọn kan lágbàpọ̀ wọn báyìí bàbá wa lágége mùdírù ń bẹ lọ́hùn bàbá wa lájí àgbà khalifa ń bẹ ńlé bàbá wa lágbàjì khalifa ń bẹ lọ́hùn gbogbo àwọn bàbá yẹn wọ́n ń papò dà á sì ń fẹ́ lómi rọ́pò wọn wọ́n ń bọ̀ wá rọ́pò àwa náà ọlọ́run wọlé abimọ̀sọ́dẹ̀ ìtorí wọn ò tí ì ṣe fìdáhùn. afa Àgàkà bàbá wa Yakubu jẹti bàbá wa Barista jẹti gbogbo ẹ̀yin ọmọ ìyá pátá ọlọ́run ò ní sekú ìlàkúfà láàrin. amiina. ọlá àyà ọlá bàbá ọlá àwọn làrí ọlọ́run tí ń bẹ ń jòkó wọ̀nyí ọlọ́run ò ní sekú ìyá wa ọlọ́run ò ní ṣe lákúfà nínú ilé kò ní ṣe lákúfà ládùúgbò kò ní ṣe lákúfà nínú jàmá mọ́sálásí ọlá la ilaha illallah bẹ́ẹ̀ ni kò ní ṣe lákúfà láàrin ẹbí ọlá Qur'anul azim. ayi Àgàkà ló mú wa Àgàkà o ṣeun o ní 5,000 kúlù aláwọ̀ tí mo fẹ́ kínu. Dr. Ibrahim Al-Adabi máa wọlé afa Mustapha Al-Adabi gbogbo yín mú rí bẹ́ẹ̀ tí ń kí àdàbí bẹ́ẹ̀ ni ń kí mọ́ríkàsí bẹ́ẹ̀ ni ń kí sùmùrà àwọn ìyá kan náà gbogbo wa àwọn tí ń dà wá bí olóhùn mú. ẹnjìn amúsàlẹ̀ agbẹ̀rọ̀mọ́kànlá ẹnjìn amúsà ẹlẹ́kùn òkè wọ́n wọ́n ẹ̀sẹ̀ sọ fún mínísà. Àjùmọ̀sùn náà wẹ̀yìn dandan ní ká wẹ̀yìn ń bọ̀ lọ́wọ́ ayélujára bá ń pè ẹnjìnì amúsá máa bọ̀ wá kí àwọn àfa nìyí máa bọ̀ wá kí àwọn àfa wa bàbá alájà àgbà nù ẹ má dùn jàmẹ́ ẹ dákun máa bọ̀ ẹnjìnì kọ́kọ́ kí Àjùmọ̀sùn náà alága ti dé alájà àgbà ni wọ́n ká àwọn àfa bàbá alájà àgbà nù. afa wa pẹlẹta kiri la kí afa
ọmọ tí mo ti láyè tẹ́lẹ̀. kò ní jòkó ẹjọ́kọ̀ agbára kò ní jòkó. Barrister Ibrahim 5,000.